ẹ káàárọ̀ ẹni kí n kó jáde kó lè yín kẹ́mi kó jáde kó lè yín. What? tẹ́ bá rí oore ńláńlá àlàtọ́ lọ́wọ́ bá ṣe fún mi ilé 3 bedroom flat ni mo ti kọ́ ibẹ̀ lúkù mi. Another 4 flat ni mò ń kọ́ lọ́wọ́ ó kù kí n rúfu ẹ̀ ibẹ̀ lúkù mi. wọ́n wá sọ pé kí n kó jáde tí n bá gbà yín ní one blow ẹ máa ronú kiri ni èmi tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi kan ẹ̀ṣẹ̀ ìrònú ni mò ń gbà yẹn káàkiri bẹ́ẹ̀ ṣe wò mí. Nani? ẹ̀wọ̀n ẹ̀já kò lórí fóònù fún mi. ẹni kí n kó jáde kò nílé ni kì í ṣe kó jáde kò láyé. Are you ready? ṣé wàá rí lélẹ́lẹ́ ní December 9 ọdún 2024 tá a wà yìí òun ni Ọmọlérè Ọláwùmí Adéjọkẹ́ ti sọdún ọjọ́ ìbí rẹ̀ lókè òkun lọ́hùn. Oh my God. Òdó ṣe ti ń ẹ̀yin lọ́mọ Òdó àrẹ yín jájá Òdó tó bá lé òré yín jájá àjàjá lolúwa rẹ̀ jẹ lẹ́yìn ìwọ ọ̀la Ọmọlérè ò ní báwọn jàjàjá láṣẹ tọ lọ́rọ̀ ọba Adéjọkẹ́ wàá máa lọre wàá máa bọ̀re o ti mọ́dún ọjọ́ ìbí eléyìí jẹ ò ní báwọn ṣèmí inú kòtò láṣẹ tọ lọ́rọ̀ ọba so wá rí December yìí kò ní dì ẹ́ mẹ́rù lọ láṣẹ tèdùmọ̀rì oh God Ọmọlérè Ọláwùmí Adéjọkẹ́ happy birthday to you long life and prosperity. Oh my God. àtìgbà tí mo ti jábọ́ lórí igi àgbálùmọ̀ lẹ́rùn mi ti jó jìgì rege ìgbà ọdún kan ni wàá máa lọre wàá máa bọ̀re ìkọ́ ò ní kọ́ ẹlẹ́ṣẹ̀ oh God I like you I like ọkọ flẹ́sẹ̀ ń mú èmi tó jẹ́ pé tí n bá gbàyàn ní blo kan olúwa yóò máa ronú káàkiri ni tẹ́ bá gbọ́ kirikiri jóso pín kirikiri jóso fi jẹ́ kí n pe ọmọ yìí kí n bèrè ibi tó gbé kéèkì ọmọ lọ́dọ̀ ọjọ́ ìbí sí àlọ́ ọmọ sùúrù bọ́ọ̀ni ẹ dákun kéèkì Ọmọlérè ibo ló bá ń gbé sí ẹni pé you ṣe ẹ sọ pé what alágbá ti yàgbẹ́ lórí kéèkì ayé mi o alágbá ti yàgbẹ́ lórí kéèkì tí mo ti fẹ́ dé airport aeroplane airport títí jò Nani? ẹ dákun ẹ lọ rèé wá fọgá wá.